السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين. وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين. صدق الله العظيم. الله أكبر. bá ní gbé Ọlọ́run tóbi. Allahu Akbar. Example àwọn mẹ́ta family mẹ́ta lọ́lọ́run mú wá nínú àyà tí wọ́n ké tán yìí. Family ọ̀kan mẹ́ méjì ní ìyàwó wọn. Family ọ̀kan mẹ́ ọ̀kan ní ìyàwó ẹ̀. Family ọ̀kan mẹ́ òun ò tẹ̀ lọ́kọ. Family náà sì mẹ́tẹ̀ẹ̀ta torí tí wọ́n ń pè ní family òun náà ní tá a bá ti rí ìyá àbí bàbá tá a sì rọ́mọ. Ọlọ́run wa má pèjúwe àwọn tí wọ́n jẹ́ ìyàwó bú tọ́lọ́run wa fi wọ́n fún àwọn ọkọ rẹ̀. They are bad examples to the representative àwọn obìnrin láyé. Bákan náà lọ́lọ́run mú example obìnrin tóun fẹ́ ọkọ bú. Ọlọ́run wa parí méjèèjì sọ́dọ̀ alájà wa ìyá wa àgbà Maryam. Wa Maryam ibnata Imran allati ahsanat farjaha fanafakhna fihi min ruhina wa saddaqat bi kalimati rabbiha wa kutubihi wa kanat min al-qanitin. Best example obìnrin tọ́lọ̀ mú wá púpọ̀ jù nínú Al-Qur'an ó fi Maryam ṣe àpèjúwe rẹ̀ púpọ̀. Ọ̀kan nínú àwọn qualification tó fún Maryam òun lélẹ́yìí tí mo kà tán yìí. Níbòmíì ó tún ní yá Maryama inna Allah astofaki wa toharoki wastofaki ala nisa'il alamin, and so many more verses. Tọ́lọ́hun ti sọ pé Maryam obìnrin rẹ̀ tí ó lè gbọ́kọ tí ó lè gbélé ọkọ tí wọ́n sì máa fi ṣe example pé ìyá rẹ̀ ní fáwọn ọmọ ó ní láti study who is Maryam. Quality àkọ́kọ́ tọ́lọ́hun fún Maryam ni wípé kò kí ń fi abẹ́ rẹ̀ ṣe zina, kì í sì tẹ̀lé ntọ́lọ́hun bá ní kó má ṣe léyìí kò ní ṣe, má sọ̀rọ̀ kò ní sọ. Gbogbo allegation ni wọ́n fún Maryam lórí wípé wọ́n fi allegation zina kan adultery, ó sì dákẹ́ ó farabalẹ̀ torí pọ́lọ́hun ní ó gbọ́dọ̀ sọ̀rọ̀. Gbààwẹ̀ kọ́ ọ má sọ̀rọ̀, ó sì gbààwẹ̀ yẹn fọ́lọ́hun. Àwọn obìnrin wa àwọn ìyá wa mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n lọlé ọkọ Ọlọ́run jápèjúwe wọn ju ti Maryam lọ. Àmín. Tá a wá ṣe ń bí náà ní ká ṣàdúrà ká ṣàmín. Àmín. Ọlọ́run ṣe wọ́n ní ìtútù ojú fáwọn ọkọ wọn. Àmín. Bí Muhammadin wa ahlihi. Kùránù a máa ń celebrate ẹ̀ torí pé kò sí ní tó tóbi tó, kò sí ní tó fẹ́ tóbi tó, kò sí ní tó lè tóbi tó láyé. Masha Allah. Kódà àwọn tí wọ́n gbà fún yàn wọ́n gbà fún Al-Qur'an.
nínú àwọn tí sábà gbà fún pé kíní kan tóbi làwọn academician wọ́n gbé Kùránì sọ́tọ̀ wọ́n gbé títóbi wọn sọ́tọ̀ wọ́n mọ̀ pé àwọn ò tó al-Qur'an tẹ̀yìn bá kọ̀wé l'academics wọ́n wá sọ fún pé kó lọ reference tó bá kọ wọ́n wá sọ fún pé follow style tó fẹ́ lò bóyá Turabia bóyá APA bóyá MLA bóyá Chicago àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn all forms of style yìí kò sí èyí tí Kùránì fọ́ọ̀lù sí mẹ́ kò sì sí ẹnìkan tó lè ní Kùránì sí reference bẹ́ẹ̀ bá lò bọ́nú ara wọn wọn á ní ọlọ́ yọ àmọ́ wọ́n bá ti kó ti Quran tó ní Quran 4 verse 3 kò sí yàláyà emeritus professor kan tí ó ní ò bá mu torọ́lọ́ lọ́hùn ni kò sì sẹ́ni tó lè yí padà bínú rẹ bá dùn pé mùsùlùmí ni ọ́ Kùránì lọ́lọ́hun sì fi ránṣẹ́ sí ọ lákùn bá ń gbé Ọlọ́hun tóbi pa bẹ́ẹ̀ takẹ́ Allahu Akbar okùn méjì Allahu Akbar ọwọ́ rẹ ń kọ́ Allahu Akbar kabira.